a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Àmọ́ ń kù nìbọn ró kí n tó yọ̀ǹda. Ẹ pé níjọ́ tí mo sọ̀rọ̀ mo lọ́rọ̀ lọ́ba mo ní mo Eric mo ti sọ sí pé 3 days accessory and mi lọ́jọ́ ní Court of Justice. Bẹ́ẹ̀ni, òun náà ló jẹ́ kí n tún padà pé mo fẹ́. Mo gbogbo ń tẹ́ ń ṣe pátápátá nítorí ọ̀rọ̀ ọba ni. Ọdún mẹ́fà oṣù mẹ́ta 14 days ìlà ìròjọ́ ká tó di pa àjọpọ̀ orílẹ̀ òun. Èmi dẹ̀ ni deponent ilé wa. Ìyẹn tí tẹ́ ń ṣe deponent tẹ́ ń ṣàyà gbangba tẹ́ ń ṣojú. Gbogbo àwọn ènìyàn bẹ̀ mí lórí ẹ̀. Wípé kí ni? Pé kí n jẹ́ kí Báyọ̀ Adérílé ọ̀dọ̀ba. Àwọn wo náà ń bẹ̀ yín lórí? Wọ́n á pè kan ní Professor Ayọ̀lá. Gbogbo ní á bẹ̀ mí. Wọ́n á ní lórí kíni o. Ọbásanjọ́ dá ìgbìmọ̀ lẹ̀ tó ní kí wọ́n lọ gbọ́ ọ̀rọ̀ ó ní lórí kíni. Ìdílé mẹ́fà tí ìjọba lóògùn ìlú rojú mi ní ẹ̀kọ́. Àwọn ilé tí ń bá ní ìfà ìkílò ọkọ̀ bàbá tó jọba rí. Torí bóyá wọ́n ní ìdílé 5 ló ti jọba sẹ́yìn. 6 ni àkáfà document tó rí pé ilé ẹjọ́ gbà. Ó ní a young man come from nowhere Adébímpé Akínfàlà láfà tó owó tún ní 1826 Adébímpé Akínfàlà lọ́tẹ̀ ní 1809 89 years in Tafa ńlòwó ti tú wẹ́ẹ̀ sí agbóléboláwà 89 years in Tafa ní òṣèlú kan tí wọ́n ní pé wọ́n kàn fi ń ṣàṣojú. No, àní tí mo sọ èmi tó sọ sí pé 89 years in Tafa 1926 to 1909. Now àkáfà document èyìnbó lọ́kọ́. Declaration tá a dẹ̀ ní 1976 declaration a sì kan 1956 a sì kan 1976. Wọ́n jẹ́ àmọ́ yìí pé Lábẹ̀rù ti jọba Akéso ti jọba Adébímpé Akínfàlà lọ́kọ́ jọba lẹ́yìn ẹ̀ wọ́n ní wọ́n. Ṣé wọ́n mọ̀ pé Akínfàlà ò dé adé tó fi kú? Ẹ ń bá sọ pé ó dé adé kó pìrìsẹ́ǹtì adé tí Akínfàlà dé. Ẹgbẹ́ mi ò sọ fún yín ẹ ń bá ní tó takò tí mo sọ lọ́wọ́lọ́wọ́ yìí èmi ní evidence àkáfà document ẹ ń bá ní tí mo ń sọ ìlọ́wọ́ ìkọ́ wà lẹ́jì mi anywhere in the whole world. 1952 ní bàbá tíá ní ẹ ti sọ fún Abbas Ògúndìmí tó jábúrò bàbá Adérelé pé ìrìn ẹrú ni wọ́n mi sí ìrànba tó lò wọ́n lọ kóòtù ìwé ìbẹ̀ lọ́bìnrin tí ó lọ kóòtù rẹ̀ àkáfà document. Abbas Ògúndìmí tó jẹ́ ẹ̀gbọ́n sí Báyọ̀ Adérelé. Akínfàlà ọmọ obìnrin ni wọ́n nílé apèèna. Àkáfà dọ́kúmẹ̀ntì nígbàtí bàbá wa sọ fún pé ẹ̀rù ọwá sọ gbogbo 1952 pé òun lọ kóòtù torí gáàdì ni. Bọ́ọ̀lù ṣe jẹ́rú. Bàbá tó bí ìyá kan náà bí bàbá tí a Alágbẹ̀dù àti láti bọ́ọ̀nù bàbá tí a. Lágbẹ̀dù làkọ́kọ́ láti bọ́ọ̀nù làmúrọ̀. Láti bọ́ọ̀nù ní tí òjò bàbá tó bí bàbá wa ọlọ ogun ni kó tó dé ẹrú bàbá wa ló fún ìyá bàbá wa ló fún ìyá lóyún. Nígbà bá wá dúró ní àpọ́lẹ̀ sí oyún ẹ̀ mo ló ti lóyún ẹni mo lọ pé wọ́n ní mo lọ pé ègún wá ègún yẹn ni bàbá tó bí bàbá tí wọ́n
ìran ìlà tí ń kọ́ ìlà akẹ́kẹ́ tí ń kọ́ ìlà bọ́bá lè kú òkú ẹni. àmọ́ ìyá wọn tí ẹni pé ẹrú fún ní oyún yìí ọmọ Òwu ni. ìyá tó bí ìyá bàbá wọn ìlú bàbá tí a. But wọ́n fi láyé differentiate pé eléyìí sọmọ mi o. ọmọ ìyá ní jẹ́sà wa báyìí sọmọ bàbá. Kúta ni bàbá tí ẹ. tó fún ìyá yẹn lóyún. Bàbá wọn bínú kú o nígbà tí wọn bínú kú o lóògùn ni lóògùn nínú Òkúta ìní àti mọ inú wọn ò sí lóríkì. ìdájọ́ lọ púpù kóòtù ní tẹ́mi sọ yìí méjì àgbò sínú ẹ̀ níta lọ púpù kóòtù fún 6 years. nígbà tí a sọ pé kò rí bẹ́ẹ̀ ni mo lọ mọ́ ìkápá dọ́kúmẹ̀ntì tí Albert Ògúndìmí tó jẹ́ balógun Ìlú-Òwu tó ní òun ọ̀nà kóòtù bá táwọn bàbá wa pè ní ọmọ ẹrú láti lẹ́sìn tuntun ìdárọ̀ kọ̀lọ́ kóòtù kò sàlẹ̀ jì wa. bóyá kò sí kóòtù ń gbà náà. so ohun tí ó ti rá nẹ́tìbìtì tún ní Báyọ̀ nẹ́tìbìtì tún wọ́n ti fi Báyọ̀ kó tó ti kọ́ ń jà sọ bẹ́ẹ̀ ohun òṣìṣẹ́ kan owó tí ó fi lọ sàlẹ̀ ìdí wa pé apàlọ́mọ ẹrú. nítorí pọ̀rọ̀ tí ì débẹ̀. nígbà ọ̀rẹ́ débẹ̀ a tẹ̀ sọ fún ilé ẹjọ́ ẹnu tí ẹni wíwẹ́ wọ́n ní kí wọ́n padà lọ́gbọ́ ẹjọ́ kílẹ̀ rí tẹ́lẹ̀ sọ ni pé wọ́n ní kábíyèsí tàná kọ lẹ́tà sóhun sẹ́mẹ̀sẹ̀ former director of agric kò sẹ́ni tí ó dẹ̀ fẹ́ kí olówó wá sí nǹkan lù ú ó ní kábíyèsí Adéjọbí kọ lẹ́tà sí òun pé kò wá joyè ọmọọba ó dẹ̀ ti sọ̀mẹ́tì ìwé yẹn ní ẹ̀kọ́ọ̀tù táwà nínú kò sẹ́ni tí ẹ pé wá joyè ọmọọba o nígbà tí ilé wọn bá fàkalẹ̀ kọ̀ wá joyè ọmọọba yóò dẹ̀ kábíyèsí ó fún sàtúríkèètì wọ́n tún wá bá lọ local government sẹ́yìn pé 1999 ní lọ́básanjọ́ lọ́sọ citizenship lọ́sọ di pé wọ́n gbọ́dọ̀ order from the state government níbẹ̀ ló fi jẹ́ pé wọ́n ń fi rúrù sàtúríkèètì láti citizenship fún any chief minor chief. nígbàtí kábíyèsí bá fún lẹ́yìn certificate tán inú tó kan local government citizenship ní a fún nígbà pé ojú òye báyìí ìyẹn ni kò represent àwa ní òkè nílé tiwa o àwa ti jẹ mọ́nìgbẹ̀rẹ̀ rí àfijẹ́mọ́tò rí adẹ́mfí certificate ti álẹ̀ àtúnjẹmọ́ lóbìnrin àfijẹ́ certificate álẹ̀ ó yẹ ọmọdé yìí náà bá jẹ́ ilé yín ẹ̀mú ìwé rẹ̀ wá. àmọ́ wọ́n ní wọ́n kó àwọn evidence wá pé ṣùgbọ́n adájọ́ o. ẹ máa gbọ́ ìwé méjì tí ẹ mú wá nù wọ́n mú yẹn wá. wọ́n ní about 13 evidence. gbogbo ẹ̀rí la kó wá sílé ẹjọ́ ṣùgbọ́n sí ìyàlẹ́nu adájọ́ tó dá ẹjọ́ yẹn kò evaluate about 12 exhibits tá present nínú ẹjọ́ gbogbo ẹ̀ lọ wà nínú ìdájọ́ fún gbogbo ìdájọ́ yẹn ó wà bẹ́ẹ̀ the judge didn't evaluate kò gbé gbogbo exhibit wa yẹn kò gbé yẹ̀ wò torí ẹ̀ ní ìdájọ́ àpíkọ̀tù tó ṣe sọ pé kò gbọdọ̀ dá sí ọ̀rọ̀ orílẹ̀ òun. ẹ máa gbọ́ ṣe bí sìn nígbà tí wọ́n dé àpíkọ̀tù wá ní ẹ padà lọ sí lower court ẹ má jẹ́ kádájọ́ tó gbọ́ yín ọgbọ́ kí wọ́n fún adájọ́ míì. no wọ́n ní wọ́n set aside kéèsì. ẹ máa gbọ́ ṣe bí ẹ gbọ́dọ̀ lọ́wọ́ wọn kẹ́ẹ̀ka. mo ti kà á. èyí tó nígbà tí wọ́n pé ókè ẹ lọ gbọ́ ẹjọ́ kí ilé ẹjọ́ kí gómìnà kó yan Anthony General Ọ̀ṣun State kó yan adájọ́ míì kó tó kéèsì. àwa tí wọ́n lọ sí Supreme Court. a jẹ́ pé ẹ ti gba ẹjọ́ tí àpíkọ̀tù dání. no nígbà tí àpíkọ̀tù ti dájọ́ ṣe bí tí ọba tí a lọ́rùn á lọ lé ètò mẹ́tò bá ga sí ni. àwa ti gbá ìwé tí wọ́n ń bẹ̀ a ti lọ sí Supreme Court pé n tẹ́ ẹ dá yìí o pé ká lọ tún gbọ́ àwọn ọgbà. wípé
kan lọ túbọ̀. pé ẹjọ́ tá a gbé bá sí appeal court o ni ẹ bá ní yẹ̀ wò. ṣé ti wá wà ní Supreme Court. a ti wà mẹ́. àmọ́ wọ́n ní pé ẹ̀ tí establish kéèsì yẹn ní. ni mo ti ń sọ nísìnyí ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ní kọ̀rọ̀ kò ní sọ sórí atẹ́gùn. mo ní ẹbí ẹ léèrè pé síwèé Supreme Court kò tí ì dọ̀wọ́ wọn. wọ́n ní kò tí ì dọ̀wọ́ wọn. èmi mo ní àníbi tí mo ń sọ ń sìn. ó ti tó gbà wo tí. èmi ń sọ ń sìn pé ẹ mọ̀ pé Supreme Court kì í ṣe lower court. àní ìwé tí ń wà ní ọwọ́ wọn. ìgbà wo lẹ ti fún wọn níwèé. àní tẹ́ ẹ ká akọgun olóògùn ìwé ti bẹ lọ́wọ́ ẹ̀ pé tí ilé ẹjọ́ àfi ìdá o kò tẹ́ yín lọ́rùn. kò tẹ́ lọ ó tó oníkàlọ́ tẹ́jọ́ gbọ́ adúlé ò tí a lọ́rùn sẹ́ẹ̀kì mọ́sàn kan èyí lè àgẹ́dẹ̀ Supreme Court ó ní wọ́n mọ́sàn adẹ̀tí kò tí a lọ́rùn nígbà tí Supreme bá dájọ́ tán wọ́n ibi kan náà ẹjọ́ àtúntẹ́ lọ́rùn ó lè máa tó mí tó dé sí àbí ṣùgbọ́n tí wà tí ì sí yẹn kí làwọn dára láàmú sí èrò wọn. kí ni confidence tẹ ní wípé ẹjọ́ Supreme Court ó máa favour yìí. ẹ sà ebi tẹ́tẹ́ lọ́rọ̀ oní ẹjọ́ ìdí ni pé bẹ́ẹ̀ sì lẹ́rìí lèmi náà lẹ́rìí èmi àwọn sọ pé ẹjọ́ tí wọ́n dá fún ọ ní appeal court yẹn ọlọ́wọ́ kẹrìnú ni ìdí rẹ̀ ni pé ẹni yìí àjọ fẹ́ra wa àjọ nílà kan náà ilé ẹjọ́ sọ fún wa pé mo ṣe èèyàn pé mo ṣara wa ilé ẹjọ́ appeal ní kí wọ́n lọ tẹ́. tí wọ́n bá sọ pé ọmọọba Samson Adéǹrèlé Báyọ̀ Adéǹrèlé kò kọ ilà mo lè wí pé àìmọ̀kànmọ̀kàn ló ń ṣe wọ́n. Owó Yorùbá history ó fìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé Kẹ́kẹ́ Olówu, Pélé Olówu, Àbàjá Olówu. Tá a bá lè fìdí mẹ́tẹ̀ẹ̀ta yẹn múlẹ̀ nínú Owó Yorùbá history, èwo la wá fẹ́ yọ kúrò. A ti gbà wípé ẹni tó kọ Kẹ́kẹ́ ọmọ Òwu ni, ẹni tó kọ Pélé ọmọ Òwu ni, ẹni tó bá Àbàjá ọmọ Òwu ni. Ẹni tí ọ̀wọ́ abúlà gangan tí ò ní tó sọ́jẹ́ sọ̀bọ̀rọ̀ tí ò búlà sáàgbésọ̀nà àpè kí ìsọmọ wa. ẹjọ́ bọ́ àmọ́ lórí ọ̀rọ̀ ìlà ọ̀hún kí lorúkọ ìlà tẹ́ ń kọ́ yìí. Àbàjá Olówu. kí ni Kẹ́kẹ́. Kẹ́kẹ́ Olówu ilà ẹrú ni ilà bọ́ bá lè kó kú ilà bọ́ bá lè kó kú bá lè lọ ni ẹgbẹ́lẹ̀ 200 marks mílẹ̀ kẹ́kẹ́. àmọ́ ìdílé Olówu náà ti ń kọ́. ìdílé Olówu náà ti ń kọ́. ilé àpẹẹrẹ kan náà gbé ń kọ́ gbogbo lẹ̀ ní gbogbo orílẹ̀ òní kò sílé kan méjì ń kọ́ iṣẹ́ bá lé gún lẹ̀ yẹ gbọ́dọ̀ Kẹ́kẹ́ lójú ẹ̀ àtẹ́gùn lórí ẹ̀yà pẹ̀lẹ́. ọ̀tọ̀ ní Kẹ́kẹ́. Kẹ́kẹ́ nìkan náà kọ́ lé Àbàjá Olówu rè àtẹ̀rù Olówu ilẹ̀ Olówu rè. oríṣi ìlà mélòó lolówu ń kọ́. ìlà Olówu 6 gangan ní jẹ́ ọmọ Olówu sẹ́rí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ afọbajẹ tí bẹ Olówu ìlà 6 lẹ́bàá dúdú Ajíbádé bẹ́ẹ̀ ti rí wọn lẹ́bàá dúdú Akọgun torí pé wọ́n lẹ́tọ̀ọ́ àti wọ̀dí òòṣà pákíńjú àjọ ìrẹsì kọ́gbọ́dọ̀ wọ́ bẹ́ẹ̀ yọ dẹ̀rẹ̀ jẹ́lẹ́jẹ́lẹ́ kò tó bẹ́ẹ̀. ṣé ìlànà fi ń wọ ilẹ̀ òòṣà. kò tó bẹ́ẹ̀ ẹ̀pẹ́ kó kọ́ máa bọ̀ kọ́ wá wọ̀ lóòsà tó bá tí àgbàgbà tí ẹ bá dàgbà tó bá di pé kiri tó bá wọ̀ rẹ̀ àwọn wọ́n sàlẹ̀ fún àtòsùn wọ́n sà 6 mẹ́ta ń bí kó tó lè wọlé. ṣé ìṣe torí pé ọ̀rọ̀ òṣèlú dá yín papọ̀ lẹ ṣe ń. ṣe bí gbogbo wọn ní jù mí lọ gbogbo wọn ní kàwé skúsà tó dà lè mí. àmọ́ ilé jù wọ́n lọ. ẹ máa gbọ́ BSc ní Báyọ̀ Adéǹrèlé former director of agric Ajíbádé àgbélékàlọ́kà bẹ̀rẹ̀ ní dìgírì lọ́wọ́ now professor wà nù wọn èmi skúsà àti wọ́n wá lówó ni mo gbé lọ ilé ẹjọ́ mo gbọ́ ní tàbí tí Báyọ̀ Adéǹrèlé sọ pé ẹ̀yin wọ́n gbogbo ẹ̀yin ẹ̀wò professor lọ́yà
director. ìwé òṣè certificate òṣè kọ̀ọ̀kan lórílẹ̀-èdè. former director of agric in Osun state. ó ní nǹkan ṣe pẹ̀lú owó àtàgbàrà. ìjọba àgbà náà dúdú lóòótọ́. àmọ́ àkókò ìgbà náà wọ́n ní ẹ wà lórí oyè gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tó ń darí local government. inú èdè bí kankan láyé Arẹ́gbẹ́ṣọlá tó dé lóòótọ́. èmi ní tẹ́ bá ń gbọ́ pé ń gbà yẹn tó Ọbásanjọ́ wá tí ọmọkùnrin kan bú ẹkún níwájú Ọbásanjọ́ èmi rèé. kí ló pa yín lẹ́kún gbà náà. ìyẹn jẹ́ ní ẹgbẹ̀yànjẹ́ dé ni nígbà tí wọ́n fẹ́ gbìyànjẹ́ dé ká má lé pé táwọn ọ̀dẹ̀ léèyàn bọ́ bá ní gómìnà ẹran àlọ́wọ́ àléèyàn ni torí pé léèyàn náà fẹ́ yan ajẹ́ lọ́ba ní kí wọ́n lọ gbẹ́jọ́ ọjọ́ parí. Àrẹ̀mọ láàrin mi àti ṣẹ́kùn gidi ní àbẹ̀kún èké. pẹ́kún gidi tó ti lẹnu dúróde tí mo rí pé wọ́n lọ gbé Ọbásanjọ́ wá láti fi yan ajẹ́ táwọn ọ̀dẹ̀ léèyàn ẹgbẹ́ mi níjọba ìwọ ọ wà ní Rivers State èmi nìkan náà lágbọ̀n tí mo wà ní zanama ọlọ́pàá yẹ̀ mí wò nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀ owó tí ń gbọ́ tí wọ́n sọ gbogbo ẹ̀ tí ń gbà tọ́lọ́ wọn kádà àgbẹ̀ wà lájọba ìgbò tí wọ́n wá ní pé kéèmì àtọ́lá wọn sá kí sáyà fún un. Àrẹ̀mọ kí n tó yọ̀ǹda yìí torí ẹ sọ pé tẹ́tẹ́ lọ̀rọ̀ ilé ẹjọ́ tí tẹ́tẹ́ òun bá wá lọ yí bírí sọ́dọ̀ wọn kí lẹ ṣe. ìjọba nígbà tí mo pé ètò ìdájọ́ Nàìjíríà tó ní. ṣẹ́mi pé ó ti di 1-1 ẹ̀yin jẹ ní state àwọn jẹ lápì ó wá ku final battle báyìí. ẹ mọ final battle wọn ò sọ pé wọn lọ jẹ mọ́níkà wọn ò declare sí ti wá pé káńsì wọ́n ní wọn lọ tẹ́jọ́ gbọ́ ní tí wọ́n ní ẹni tẹ́jọ́ gbọ́ sẹ́ni kù ń bẹ̀ ni. àmọ́ set aside kí ló mean wípé àwọn set aside. pé sẹ́yìn pé judgement ní ẹ̀ka àfihàn gbà yẹn pé àwọn set aside judgement yìí o méjì ẹ̀rọ ti pé méjì ni o tírítírí yìí ó wà mẹ́. ẹjọ́ tí àwa àti ilé àpè ìnẹjọ́ ń bára wá bàtọ̀ Adérelé ò sínú pátì yẹn tírítírí ò lọ́sẹ̀ darapọ̀ pé ẹjọ́ tí wọ́n dáhùn òní àmú sẹ́yìn tí ò sí ní lower court tí mo gbẹ̀yẹ ọba fún ẹ sọ kò bá ní sí ní lower court appeal court tó ti wá join wọ́n wá ní wọ́n set aside kí wọ́n padà lọ tó kẹ̀sì yẹn gbọ́ sóò tí ọ̀wà sí mẹ́ ni ó gbé ọba fún kí ló wá ní ìdí ìdí ẹgbẹ́ gbọ́ ìtọ́ ni wọ́n gbọ́ pé kó lọ jọba ni wọ́n inú ibẹ̀ yẹn wọ́n ọ̀dẹ̀ declare sí ìjọlówù vacancy Canada declare vacancy ó mẹ́ kókó ní sọ́ba àgbàkan lórí àlefa Adérelé dẹ̀dẹ̀ kò sí ó kọ́ rẹ̀ lórí tébù gọ́ọ̀mẹ̀ntì. wọ́n ní wọ́n ti gbé orúkọ wọn lọ. àwọn ọba jẹ mẹ́rin la nígbà náà àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà sì fọwọ́ sí ìwé yíyan ni wọ́n dẹ̀ sẹ́ẹ̀dì ẹ̀ sí local government from the local government wọ́n gbé wọ́n sẹ́ẹ̀dì ẹ̀ sí Ministry of Local Government and Chieftaincy Affairs ministry yẹn ló wà in charge àti gbé approval lọ sọ́dọ̀ His Excellency the Governor for final approval before installation. wọ́n ní ká mú ọmọ oyè wa ọmọ oyè tá a mú a present ẹ̀ sí wọn wọ́n gbé lọ sí state ṣùgbọ́n by the time tí state yóò fi rectify ẹ̀ state government dáṣẹ́lẹ̀ iṣẹ́ tí wọ́n dálẹ̀ tí wọ́n lò bí oṣù mẹ́ta ń lé o ní wọ́n dáṣẹ́lẹ̀ from then àwọn Akínfàlà wọ́n ti gbẹ́jọ́ lọ sí court wọ́n ti challenge wa ní court. àmọ́ èmi sọ pẹ̀lú láti máa sì pé nígbà yẹn ó kọ akọgún ní àwọn ìmọ̀ba àwọn director láwọn èyí àwọn ìmọ̀ba. àbí wọ́n ti gbé fáìlì wọn papọ̀. ṣe pídìn ń bẹ nílé ẹjọ́ ti sẹ́n. àmọ́ wọ́n ní wọ́n ti fọwọ́ orúkọ ṣọwọ́ sí àwọn ìjọba torí strike ìtọ́ni ó wà ńgbà náà sọ pé kò jẹ́ kí. sẹ́ẹ̀mọ̀ ẹ̀ máa gbọ́ sẹ́ẹ̀mọ̀ pé tọ́lọ́ bá sẹ́sẹ́ tí ó ràn yàn lọ́wọ́ téèyàn bá fẹ́ pẹjọ́ tẹ́fẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ẹjọ́ ẹ gbọ́dọ̀ ní 30 working days
tẹ́ ẹ gbọ́dọ̀ ti sọ fún gọ́ọ̀mẹ̀ntì kẹfẹ́ pè lẹ́jọ́ a fẹ́ pé state government àti local government lẹ́jọ́ àti tó jẹ́ state send out the lake plan lẹ́jọ́ láti pé 30 days pé wọ́n fẹ́ rọ́bìsì wa kí wọ́n rọ́bìsì ẹ̀ kí wọ́n ṣe kangaroo wọ́n sáré yanba bísílẹ̀ kìí ṣe mú ọmọ lẹ̀ wọ́n fẹ́ ṣe kangaroo. èyí náà lẹ́yìn náà wá láǹfààní láti lè rí. no sẹ́ẹ̀ káwọn àwọn lágbára wo ni mo dé ẹjọ́ ìjọba ọwọ́ àríwá state èmi rè èmi ìṣe olóṣèlú mi ṣe olówó mi máa yàn. àmọ́ olóṣèlú gidi ni. ṣùgbọ́n ẹ̀tọ́ ń bẹ lọ́wọ́ wa ló jẹ́ ńlọmọ kéwájú gómìnà pé ẹran àlọ́ ẹ bá ní yẹ̀wé ìwò síra wọn ó gbé pẹ́ẹ́lí jura wọn lọ. ní abá ní gómìnà bá ní bàbá Ọbásanjọ́ mo dúpẹ́ lọ́wọ́ yẹn gidigidi kan ẹ jẹ́ ká fún pípò láyé kájí ẹjọ́ dájọ́ nígbà lẹ́jọ́ bá dájọ́ lọ́ba ní ká ara bí ọmọ àlọ́ lékìní kẹ́ bá bọ́dá mi ọlọ́jọba dájọ́ náà lójú mìíràn that's 116. ẹjọ́ tí ẹ dáhùn ní Matthew rò pé yóò pé òun tó fi sọ tí ń sọ ohun ó rò pé wọ́n ti dájọ́ lóòótọ́ yìí tí ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ olùgbé wọ́n ti dájọ́ wọ́n ti bàbá wọn wọ́n dẹ̀ yóò lóye kìí jẹ́ bá tèmi. ṣé tí Prince Adérelé bá débẹ̀ ṣé wọ́n fẹ́ jà rẹ̀ mọ́ ni. Adérelé ìsọmọ ọba kókó dákọ̀ bàbá wọn tó jọba rí nígbà yìí mú tó ní pé àwọn ìjọba nígbàtí wọ́n fẹ́ jọba mọ́kànlá lẹ́gbòdì lágbòlé wọn. wọ́n ní ẹ̀pọ̀ náà lọ́dọ̀ yìí. irọ́ bọ̀dá mi àtèmi ìmílẹ̀ ìyọ̀dá fún ọ̀dá mi. ẹ̀sà ilé wọn torí pé wọn èsì lé ọlá wọn ò mọ bí wọ́n ti sọ pé kọ́ ló ti ẹ̀bọ̀ lé wa ná ìlójú àwọn mọ́kànlá lọ́jà lójú ikú ṣùgbọ́n àwọn ọmọ láàlò nígbà bàbá àbí nígbà agbẹ́fẹ́lá tó kú lọ ajẹmọ́ tòrò lé wa ajẹmọ́ mímì ajẹmọ́ lúberin ajẹmọ́ mọ́rìngbẹ̀rẹ̀ ká tó jọba ẹ̀pí kí ló kọ́ sí ilé wọn jáde àwọn àti ilé máa gbogbo fún síkà 1930 lákíwọ̀lá kú 1933 ajẹmọ́ tòrò 1936 ajẹmọ́ mímì 1942 ajẹmọ́ lúberin mọ́rìngbẹ̀rẹ̀ ní okò ọdún mẹ́rin tí a bá yọ jọba táàtí mẹ́kọ̀ bọ́ ká ọdún bí méjì àti mẹ́kọ̀ bọ́ ká pé ọba ń pè pé ọmọ ike lọba tí mẹ́mẹ́ lájẹmọ́lúgbé ní tọ́jẹ́ ìpínlẹ̀ tájẹmọ́lúgbé ní ṣé ká bá àlẹ́tọ̀ sọba sáwọn ojú ọmọ ìsìnmọ̀ fún wa ẹ̀dá kó ojú ọmọ tẹ́ẹ̀ náà jẹ gbogbo agboolé kọ̀ọ̀kan bá wọ́n tó ṣe memorandum of understanding 1976 tọba Adeleke wà mẹ́gbà náà àwọn nìkan yẹn lọ́dá tí ẹ ṣe lọ́tọ̀ ìyẹn là pé ní abáàtì ògbójìmí lọ́dá tí ẹ ṣe gbogbo ọmọ ọba kọ̀ọ̀kan yẹn tó yẹmúyàn mẹ́ta lágboolé kọ̀ọ̀kan nítorí pé àwọn ìsọmọ ọba ní ẹ ti lọ́dá tí ẹ ṣe abáàtì ògbójìmí olówó ni lọ́dọ̀ láti ẹ ṣe olówó gidi tó ní sọ́mọ èdè ni sọ́ọ̀tí ẹ̀ ní Adéyẹlé bí lọ oníwàndá ìtọ́bà Greek látàrí western yọ̀dọ̀ náà bá dé Òṣogbo lórí lórí rìtáyà as a director of Greek ó lé ps ọwọ́ rẹ̀ tó so in tó ń ṣe àwọn yẹn nìyẹn ojú yọbọ́ Majidi tó sọ̀rọ̀ yẹn ó ti rojọ́ ní ẹjọ́ pé ìtọ́bá kan wọ́n ní kíkó kílé wọn ó ní kò yẹ́ ẹ̀sọ́ láwọn ọmọ adé ilé ìdógún wọ́n ní sórí ìjọba ń pè ọlọ́mọ abínú fadé yàrá wọn wọ́n ní sórí ìjọba ń pè olóòlè ìjọba ń bẹ̀ ìtọ́kọ́ bẹ̀ orùjọ́ ní ẹjọ́ fèèlì gbẹ̀ngọ́ òjò tó ṣe fìlà kẹrẹ ọsàn yẹ́lò olóyè dípọ́nẹ̀tì ilé ìwé mi dípọ́nẹ̀tì ilé tí a tí yóò fẹ́ràn mi máa tí ìfẹ́ ìjọba arárọ̀ kò lè jẹ tí yóò fẹ́ràn ọba ti sin so fún di èyí àwọn Isaac Ajíbádé
Matthew Ọládòkun, Yakubu Ọládìntán, Majidi Adézoyè tí wọ́n bá ti lọ pàwọ̀ kí wọ́n lọ ṣe tọrọ àforíjì lọ́wọ́ mi ń bí èmi wọ́n jọ dé gbangba Ọlọ́run nìkan tó rí ilé sẹ́yìn òdì gbogbo ọmọ Òwu nílé kó lẹ́yìn òdì bọ́rọ̀ ọ̀lú Òwu ṣe jẹ́ mọ́ sọ ẹ mẹ́jẹ mọ́ pọ̀pọ̀ ọ̀bànújẹ́ fín o ọ̀rọ̀ ọba náà ń jà sí o ìtọ́wọ́ wọn ò tó àfikọ́ ọ̀fà náà ń wọ́n náà ti mú òdẹ̀ lérí. tọ́ kí n dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge o ọ̀rọ̀ la tún dà sínú agbádá tá a tún yan ẹ̀ ó ti ń ta parapara sígboro ayé ó yá o ẹ mọ ṣàkẹ́ mọ mú ti ẹ mọ comment ẹ mọ like ẹ dẹ̀ rántí láti subscribe sórí YouTube channel yẹn tó ẹ pé ẹ ti subscribe tẹ́lẹ̀ ẹ wá tún wá ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ tan notification button yín lẹ̀ fún reply àwọn other video wa tó ń bọ̀ kẹ́ lè mọ ríwo bí ojú wa ò tún nípa àtúrẹ́ láṣẹ Èdùmàrè ẹ kú ìkàlẹ̀ o ní gbogbo ibi tẹ́ tí ń wò wá káàkiri àgbà. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀ ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.